S what? SK. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ láti di ní ojú wa. Èyí tó wà ní bùtù yẹn wọ́ọ̀t 5M. Yeah. Rebecca ṣe kí ni kó ṣáájọ pàápàá kó kó jáde kí n gbẹ́lò fún ẹ kí ni ẹ sọ. Ṣé Tony? Tony ọmọ tó ṣẹlẹ̀. Sórí 5K tó dárúkọ yẹn. SK. 5 million. 5 million mo SK ọmọ tó ṣẹlẹ̀. Tony yẹn kò mọ̀ pọ́jọ́ dá lọ́wọ́ yìí. Ọ̀rẹ́ mi ọmọ ọ̀tá máa ṣe. A fún ẹ ní 1.5. Ẹ náà. Ilé tó ń sọ̀rọ̀ báyìí náà. Irú nǹkan pàlàpàlà olùfẹ́ mi. Bàbá ẹ̀wù ṣe rí lọ́wọ́ yìí. Kò sí nǹkankan lẹ̀. Mo fọ́lọ́ wọn bá ṣẹlẹ̀ rí ó ṣaráṣá ni. Gbogbo ìtagbẹ̀ kò sówó lẹ̀ a máa ṣarajọ ni. Wọ́n gbójú ń bẹ̀ jáde ṣaláṣá kí ni. Ẹrù gidi mo gbọ́ àfihàn yẹn sọ̀rọ̀ kí ni. 5M lọ ṣarajọ kẹgbẹ́ mi. Tony ọmọ tó ṣẹlẹ̀ ókè mo ti gbọ́ ṣé ọmọ kẹ́mi àti àṣẹ ìjọ máa ṣe business now mo ṣàwọn pé mo ṣí ọ̀sẹ̀ ọmọ kan tá máa ṣe ní ìsìn mo ti gbọ́ a máa lọ ṣarajọ ṣùgbọ́n ọmọ kan tí máa ṣe máa fún ẹ ní half tí máa ti ta tán máa ti ṣe kíni máa ti sọ half tó kù máa tún lè gbọ́jà míì. Tony ọlọ́run ẹgbà yìí. má pè rárá má pè. Pépà ni wèrè ara ẹ̀ kó jọ sínú àkáàdì káàdì. Kí ló ṣe báyìí? Eléyìí ò lè fi ká ọ̀kan. Ó dé ewu pé. Ebèrè. Owó tilẹ̀ púpọ̀. Tọwọ́ yín dà, ẹ kó tọwọ́ yín jáde. Ẹ kó tọwọ́ yín jáde. Ṣiṣẹ́ gan-an. Àpá oya. Kí lélẹ̀? Wo òun lè Kí ni gbogbo eléyìí? Ẹ ṣe sùúrù. Bí ti fún ibi sùúrù kò fara búkú balẹ̀. Gàá ló ibùkún ni bàbá ìyàwó. Kápọ̀. Máa wọlé ti wèrè. Pẹ̀ náà ló dá gbẹ́fẹ̀ ètò yìí. Ìyá èlò ni. Bad market lè ní yìí o. 9,000 ló wà ní ìgbà yìí. Ṣẹ́rí ìwọ àgbà 2, ìwọ náà àgbà 2, èmi náà àgbà 2, ìwọ náà àgbà 2. Ṣé wàá rí 1,000 rí ẹ̀yìn? Àwa pe ní 2,250. Ó yẹ. Mo ti ó lọ bẹ́ẹ̀. Ó tọrọ ẹ̀dùn oníṣìírí mi yẹn. Wallet. Máa rọra dirun mi, máa di sẹ́yìn báyìí. Máa di báyìí. Ọgbọ́n máa bẹ dirun ẹ̀. Ó ti yẹ. Tí wọ́n kàn ti di ẹ̀ máa tó. Má tọ́jú ẹ̀. Tọ́jú kékeré. Má tọ́jú ẹ̀ rárá. Ibo lẹ ń lọ gangan ẹ kàn sọ fún mi, màá júwe ọ̀nà fún yín. Kọ́ ọ̀pẹ ẹ̀ kúrò lórí ẹ̀ èèyàn kí n fi bọ́tù ṣe kí ni èèyàn kí n fi jú rárá. Ṣé rí gbogbo àdúgbò ìlàwà mọ̀ ẹni bí ẹ̀ tẹ́ bá ń lọ ẹni àwọn. Ẹgbẹ́ nu sọ́ọ̀n. Tẹ bá mẹ́rin tún àwọn àwájú yín ní ẹni sọ bẹ́ẹ̀. Anyway, ẹ má pàlàntà mọ́. Mo pàtẹ́wọ́ fún yín. Iṣẹ́ lẹ ṣe. Mo like drama yẹn. Mo jókòó mo ká mo ń wò yín. Lovely plot. Come on. Ẹ̀yin guys dey try o. Ìwọ, òmùgò, pa, ọ̀pá.
Eléyìí mo ṣe ẹ má gún mi wọ́n dẹ̀ lọ sẹ́yìn ẹ filẹ̀ dẹ̀ yọ pause dẹ̀ pass wọ́n dẹ̀ gbà dẹ̀ move lovely chain tí ò já. Kí ló wá ṣẹlẹ̀ ní tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ń sọ kí lẹ bá wa. Bàbá ẹ wò àwòrán gbogbo ọrọ̀ ajé tẹ̀ ń ṣe yìí tẹ́ bá bá wa ní kẹ́ sọ bóyá ká lè fún yín 1,000 rí ẹ̀ nù. Àbí o. Fún wọn bí orí ẹ̀kan máa lọ sí ló ti rí wa. Àbí o. Okay, you girls mo rò pé lọ́pọ̀lọ́ 1 pay tó ní kọ́ fún mi mo fẹ́ sọ di 10 million fún yín kankan. Ó ṣe wà nìyẹn. 10 million. Materials nìyí ẹ má waste ara yín mo like drama yẹn bẹ́sẹ̀ ayé plot ẹ̀ pàápàá ẹ̀ dẹ̀ link ẹ̀ chain kò já rárá. Ẹ̀yin tí ẹ bá ti nírú link bẹ́ẹ̀ tí chain yẹn ò já ẹ lè move mountain. That's right, the local champion ẹ pickpocket gbogbo yín dẹ̀ lẹ́nu iṣẹ́ tó wà alright àyà pé síbẹ̀ ẹ̀yin wà alright abẹ́yìn kọ́ yìí ni. My goodness. Ẹ lè lórí iṣẹ́ yín kẹ́ 20 million tẹ́ẹ̀dẹ̀ ní move. Ẹ wò mo fẹ́ gbé yín dé next level. Mo fẹ́ mú yín kò ní local level kí n gbé yín dé international level. Bàbá kò sí wèrè ń gbà yẹn ẹ jẹ́ kí mi gba nọ́mbà yín ó yé yín ẹ fẹ́ mi. Sùn mẹ́yìn kí ló ṣiyẹ o ti máa ń bẹ́ jù. Ẹ wò balẹ̀ ń gbé. Balẹ̀ mi. A fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́. Okay, mo láìka ara ọpọlọ tí mo fẹ́ ta náà ni. Mommy. Yes, then. Tọ́lá ní ilé. Tọ́lá ní bèbí. Ó nídìí ayé òkúnlẹ̀ mọ́ ń sìn. Pẹ̀lẹ́ tẹ̀sí báwo ni àti ẹ̀kọ́ báwa máa ṣe wá ókè. So, mommy, àwọn Tọ́lá ní only problem. But problem yẹn bọ́ ṣe nǹkan tó lè nǹkan tí a lè solve. Wọ́n ní di apartment wọn máa gbé ọmọ àtàwọn ọ̀rẹ́. So mo dẹ̀ wípé àtìgbà tí jáde ti kú apartment bíbá yìí àti tó wà lẹ́yìn ọkọ̀ wà vacant kò sẹ́ni tó lù. Wọ́n rò pé kí wọ́n wá kó wá bá yín at least ẹ bá lè ṣe ẹ̀pì yẹn fún un. Sọ̀rọ̀ báyìí wọ́n sọ pé bóyá mo lè jẹ́ kó ń lò gbogbo kọ́kọ́rọ́ ilé àti tibí àtẹ́lẹ̀ tó wà ń ta ṣe bí wọ́n wọ́ èlò wà eléyìí tó bá ti sọ kò lábẹ́ gé your wish is my command ẹni tí tó bá ti fẹ́ èmi náà bẹ fẹ́ lọ. tẹ́tẹ́ rí mo dúpẹ́ gan torí mo ti wo gbogbo apartment yẹn and tó dà pé lè ní mo really like. ó ti gbogbo ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni ó láìkì bíbà bẹ́ẹ̀ ni ma. ọ̀rọ̀ pariwo mọ́ kò sí problem tó bá ti láìkì bí there is no problem. ẹ̀bùn wọn ni ẹ máa ṣe fífọ̀ fún wa ẹ máa láti fẹ́ máa pa àwọn ọ̀rẹ́ mi ní time jẹ́ so ká lè fi gádà owó jọ láti san. ok o sì ní àwọn ọ̀rẹ́ tẹjọ́ ń bọ̀ yóò ṣe problem àbí. Ẹ̀gbọ́n mi tó sọ mọ́ mi ó ní ká fóun tẹ́ kóun fi gádà owó jọ máwọn fi wá san owó ilé. ìrí tó rí mi yìí ìrí olóṣì lórí mi ilé eléyìí ló jẹ́ lẹ́kẹrin ta nínà. Mọ́mí nǹkan tí Tọ́lá ní sọ ń sí dáa pé ẹ fẹ́ understand kò lè understand ọ̀rẹ́ ẹ̀ sọ̀sẹ̀ ọ̀rẹ́ ẹ̀ dìde ní ìsinmi ní máa nìyẹn ó ń sọ wípé ó fẹ́ san owó ilé then definitely dàbí pé Tọ́lá ní Friday sọ fún mi pé òun ò really love me why don't tell me. No, baby, you know I love you. You love me then wọ́n sọ pé ó fẹ́ san owó ilé fún mọ́mí. ìwọ má rò bẹ́ẹ̀ ṣé orí nǹkan tóun ń try láti sọ ó ń sọ pé ṣọmọ àwọn ọ̀rẹ́ tóun tó ń kó bọ̀ nǹkan kan ó dẹ̀ mọ̀ pé kò la wà wọn ò lè gbà yàn sílé just like that bẹ́ẹ̀ so òun ò mí níbẹ̀ òun love ẹ̀ má rò lọ bẹ́ẹ̀ ṣé mọ̀ pé àwa ní ìdè òun àbí. àjọ ní ìdára wa ní torí pé àwọn Yorùbá sọ wípé kárìn kápọ̀ ìyẹn ní ìyẹn ni. ọtí bá ní wọlé ní so far you love me for real. I love you very much. Yeah, you know it. Oh, tí ẹ ní problem wọ́n gbogbo everywhere wọ́n ló ní ọ̀rẹ́ mi níkẹ́ ọlọ́tọ̀ ó pè mí so wọ́n aṣọ náà pé mi travel ní next week ó ní kí wọ́n á gbọ́ kó mi ti ready so ẹ take care ara yín yes ẹ free kò sí there no problem take care ó dàbọ̀ ma. thank you darling thank you. kí wàá ló ṣe wàá mi lò lu ọmọ ọlọ́run sí ni pé ọbẹ̀ sọ wọn ni. kó má dàbí pé bóyá àrí ìfà àwọn náà lè fẹ́. ìfà kí ni èdè ò rí fà even tó bá yẹ pé apartment tó wà lẹ́yìn Yorùbá láìpẹ́ mi náà ẹ lò síbí ẹ lò sàn ilé mi ni ogún bàbá mi ni mo dẹ̀ jẹ́ nìyẹn ó ti yẹ ẹ́ sìn. Kẹ́hìndé tó dẹ̀ mọ̀ wípé àjọ lọ sí the same school ni tí ó mọ̀ wípé tá a fẹ́ jáde aṣọ kan náà làjọ máa ń wọ̀ gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe a máa ń ṣe papọ̀ náà ní Kẹ́hìndé
wọ́n fẹ́ fèmí nìkan lè fẹ́ máa dá lọ sí àbí. báwo ló máa pè lórí fóònù tàbí kí wọ́n máa wọ ilé kankan. Kẹ́hìndé anyway ṣá tó bá ní fẹ́ máa fi mílẹ̀ lọ àmì ìtìlẹ̀ ọtí. tàbí mi náà lè ṣe. mo máa fẹ́ kìlọ̀ kan fún wọn tó bá dé ìlú Èkó yẹn ṣe jẹ́jẹ́ o rántí ibi tó ti ń bọ̀ wá o ṣé mo wí pé kò sí ìyá kò sí àbámọ̀ fún wa o rántí ọmọ yẹn tó ń ṣe o àmì ìdí nǹkan náà ni o. Kẹ̀dọ̀ kẹ́ni ni ṣèyí nìyẹn Sọlá ni ló dúró síwájú yẹn and Ọpẹ́yẹmí nìyẹn dán gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ these girls are raw materials. bẹ́ẹ̀ ṣe wò wọ́n yìí irinṣẹ́ gidi ni wọ́n mọ nǹkan tó tọ́ wọ́n mọ nǹkan tó yẹ tẹ́ bá súfèé lẹ́ẹ̀kan wọ́n ti dáhùn lẹ́ẹ̀mejìlá àwọn girls yìí wọ́n ṣe rí láìlè I can trust them mo wá rò yí pé tá bá incorporate wọn our business will grow so fast. John a máa bẹ Ọlọ́run pé kí kankan máa ṣe kankan nù wọn ni. Tony o sure yìí pé àwọn people tó kó wa yìí they will be up to the task. Because Tony ojú tèmi ń wò yìí àwọn tí mò ń wò yìí wọ́n look gentle gan. Oh my God nǹkan tá a fẹ́ tà ń bẹ̀ nìyẹn dán nǹkan tá a fẹ́ tà ń bẹ̀ nìyẹn bí gbogbo wọn ṣe wà yẹ jẹ́ kí n analyse wọn fún yín lẹ́yìn kankan ṣẹ́rẹ́ òun bó ṣe wò yẹ ó máa ṣe bẹ́ẹ̀ tó wà naive ni tí o mọ̀ kankan rárá irinṣẹ́ gidi ló wà rẹ̀ bẹ́ẹ̀ ni she's got some bad tattoos tó yẹ pé tí ọkùnrin bá fọwọ́ kan ọkùnrin yẹn wọṣẹ́ ó ní nǹkan tó fi ń ṣe bó ṣe dúró yẹn. Wonderful. ṣe wá rí bóun ṣe dúró bó ṣe wà yẹn ẹ bọ́ lọ́n fún tán ni ó lè gbé jáde life láti fi achieve nǹkan tó bá fẹ́. Wonderful. ó máa ju anyhow ni bẹ́ẹ̀ ni òun ọmọ ọmọ mi la máa ń pè. sọ náà bó ṣe máa ń lò nìyẹn. ó look innocent. ṣé wàá ráwọn tó bá ti kọ violence kọ pàgò wọn jẹgò kọ handle bomb everything wọn nìyẹn kẹ́ni nìyẹn. John ẹ má jẹ́ ká yí ẹ wò these girls are useful they are materials. Anyway Tony ọmọ kan Tony ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ jẹ́ ká put wọn into test màá láì láti rán wọn against àwọn boys ìrọ̀lẹ́ ayé yẹn. ẹ jẹ́ kí n educate yín díẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ ìrọ̀lẹ́ ayé yẹn ṣé àwọn gang tí wọ́n ń sọ yìí they are very dangerous ṣàṣàlẹ̀ tó bá wọn ṣe business tí ò bá bẹ́ẹ̀ lọ ẹ máa bá wọn ṣe business ẹ dẹ̀ gbọ́dọ̀ lórí wọn. okay. Yeah, okay. No problem. John it's deal. I should take you for your word. It's a deal. Is it deal? It's a deal. Okay, if you said so, no problem. You guys can go. You are welcome. Yeah. All right. Do the meantime. Do the meantime. Go girls. Come on. Àwọn tí wọ́n mọ̀ tó bá ṣe bó ṣe sọ máa dágbọ́n. we are in money. Mo máa ń iṣẹ́ kan wà máa lè. Iṣẹ́ tó wà máa lè yẹn ló lè lọ bóyá kákó. yes mo ọkọ mi balẹ̀ lórí wọn náà ẹ fún mi lówó. No problem. Sure, you go over the road, no test. Boss. Yeah, I will show you. Deal kan wà tí mo fẹ́ jẹ́ ká ṣe and deal yẹn is all about ladies.
bára gbé obìnrin ṣe business ẹ mọ irú business náà máa ń ṣe àkín bára máa dìgbò lóbìnrin. Kò ṣe obìnrin ló yẹ kẹ́ máa bá ṣe business. Ahmed, látijọ́ wo ni mo ti máa sọ fún ẹ wípé kó má máa kó èèyàn obìnrin kéré, wípé kó má máa downgrade obìnrin, wípé kó má máa yẹ̀yẹ́ obìnrin, kó má mú ọ̀rọ̀ obìnrin bí ẹni pé òun mú ọ̀rọ̀ ẹ̀yìn. Sórí obìnrin lè láyàn, obìnrin lè pààyàn, obìnrin lè sọ̀yàn dín nǹkan téèyàn fẹ́ jẹ́ nílé ayé. So what are you talking about? Mo sọ fún ẹ pé a ní business pẹ̀lú obìnrin, ìwọ sọ pé outcome tó fi jẹ́ obìnrin. Ṣé a lè ṣe business pẹ̀lú obìnrin tó dẹ̀ máa mú owó gidi wọlé? Bàbá, ẹ má bínú ilé ìkọ̀kọ̀ lówó tàn sọ, èlò lówó tàn sọ. I'm talking about 30 million naira. Sure you get. And I don't know. Sherry, àwọn ladies tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀, they are highly intelligent. Wọ́n ní brain gan. They are working like men. Wọ́n máa ń ṣiṣẹ́ bí ẹni pé ọ̀la ò ní dé mọ́. Wọ́n máa ń ṣiṣẹ́ bí ẹni pé life wọn ni. But if you see them, they are beautiful. Baba, time we go need deal with him take place. Anytime soon. I'll give you.
Ṣé o pé ẹ̀yin nìkan lẹ wà ń bẹ̀? Orí tèmi kan fi ṣèwé ò sí Nàìjíríà. Mọ́mí wọ́n jọ dé. Wọ́n lọ jẹ́ lórí kí ọkọ yìí. Mọ́mí jẹ́ kí ẹ̀ lè. Wọ́n ṣe ọmọ mi bí mo fún ọmọ ọjà fún màmá ẹ̀. Ọpẹ́yẹmí. Ọpẹ́yẹmí for this time you. Báwo? Kí ló jẹ? Kí ló jẹ? Bó ṣe ń jẹun, bó ṣe ń jẹun náà lèmi ṣe ń jẹun. Ọmọ ọmọ gàrí ìjẹ̀bú lè mi mú. Irọ́ ni. Àbí pé mi ò rí ẹ rí. Baby, see you're looking so sweet, so beautiful, so fresh. Wow! Ọpẹ́. Kọ́ tó ṣe fún mi ò dáa. Kò dáa, kọ́ tó ṣe fún mi ò dáa. Ṣé omi tí mo wẹ́ dé? Kò síbi tí mo wẹ́ dé, mo lọ sílé yín, lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ Kẹ́mi, Ṣèyí àti lórúkọ kẹta yẹn. Tọ́lá. Kò síbi tí mo wẹ́ dé. Tẹ mo tún pe nọ́mbà ẹ̀ kò lọ. Dáná ó lè dà mí nù. Wá máa sọ̀rọ̀ nípa gbogbo ìyẹn létà ìwọ fún ẹ lẹ́jẹ̀ ká mo mí ìfẹ́ ló jẹ́ kí mo mí ìfẹ́ láìpẹ́. If I believe for me, I don't want to believe. Okay. Kọ́kọ́rọ́ mọ́tò ni. Kọ́kọ́rọ́ mọ́tò. Táwọn ọ̀rẹ́ àbí ti bọ́sùn tó ṣe ni. Tèmi gangan. Mo sọ fún ẹ pa lọ also ó ń béèrè pé àní máa explain pé máa jẹ́ kí gbogbo ẹ̀ yí ẹ. Àpòkáyé ṣe àwọn nǹkan kékeré kan ó yẹ. Ilé ṣe ní àti ìlú àti ìlú àti hustle for street. Mo ti ráhùn guys. Kò sí iṣẹ́ kò sẹ́yìn tí a ṣe wà á ṣe ń play snooker. I dey hustle for street 24/7. I never buy car. Èjì àní máa já ẹ sí máa wọ̀ rí. Mo mí ìfẹ́ ló jẹ́ kí wá rí ẹ. Àwọn ọ̀rẹ́ tó ń bá rẹ̀ ṣòkò máa ń wọ̀ ọ̀nà ẹ̀gbà. Ṣé rántí? Mo fi ṣe máa ń wọ̀ ọ̀nà ètò àwọn ọlọ́pàá ètò pàlàpàlà tó ń ṣòṣì káàkiri. Mo ti imagine kó tó ra mọ́tò ẹ̀. Mo ti imagine gba àwọn oṣù tẹ́ ti ṣe gba àwọn nǹkan tẹ́ ti ṣe kó tó ra mọ́tò tó báyìí. Dèjì fìyẹn lẹ̀ a ní màmá jẹ́ kó yẹ létà fìyẹn lẹ̀ ó sọ ní nǹkan tí mo wá ṣe ń bì báyìí ó tún bẹ̀rẹ̀ sí fridge mo ra àwọn shirt kan wá fún ẹ. Bá mi ra shirt. Fẹ́ gbé mi jáde. Yes na. Kẹ́ni o lè di méjì kí n bí yàn náà. Ayọ̀dèjì ni ẹ̀bùn ló fẹ́ gbé mi lọ. Anywhere tó bá ti fẹ́ lọ just name it and we are there. Anywhere. Good to go. Kí ni gbogbo nonsense tó ń bá mi perform? What rubbish? Kí ni gbogbo nonsense tó ń perform? I gave you fucking 50 million naira. After 6 months. After fucking 6 months. O wa ń bọ̀ sí. O mú 12 million wá. Only that's the profit that you made for good 6 months. Tony! Ó dàbí nǹkan mi ti ń wọ̀ fún ẹ o. Nǹkan mi ti ń wọ̀, and I told you tó bá rántí, I told you nígbà tó fẹ́ mú Yàlájé wọlé, mo ní kó má involve obìnrin. He said, o mọ̀ bó ṣe máa handle ẹ̀. You can see yourself, 12 million for fucking 6 months. Owó ti fi ra mọ́tò fóbìnrin. Owó tí mo fi ra, ó mọ̀ mí náà. Tony, ó mọ̀ mí. Wá, a máa jà. I have to tell you, a máa jà o. A máa jà.
ibi tó kù bá wà 12 million tó kó wá mi ò believe pé mo lè gbà lọ́wọ́ ẹ̀ à kì í ṣe fọ́ọ̀tẹ̀ mo believe pé ẹni tó jẹ́ kó concentrate. ẹjọ́ tó yọ lọ ẹ má bínú. Don, No, I'm not talking to you. Tony, kí ló dé now? What's the problem? What's your problem? Mo ṣe sọ fún ẹ, mo ti bá wà involved. I will make more than this. Oh, mo now. Màá ti fa gbùrùgbùrù àti fagbó. Màá wọ owó yẹn jáde by all means. Wà á bọ̀ pẹ̀lú fucking 12 million. Or how much is this? ẹ jìbù rẹ. Ọlọ́run mo promise yín bàbá. Màá sọ 10-20 million. Láàárín ọ̀sẹ̀ kan màá san 100 million bàbá. Ẹ kọ́ fún mi láyé. Ìwọ́n tiẹ̀ Tony ọmọ bó ṣe mú mi wálẹ̀ ọmọ àṣọ 10-20 ìgbà tó sọ last time tó fi gbogbo fún ẹni ẹ anyway ìyẹn ṣe problem lóòótọ́ èmi pẹ̀lú ẹ̀ ti ń ṣe business tipẹ́ but kì í ṣe irú ìtì tó ní ìwọ̀n ẹ̀wọ̀n yìí this too is only involve a lot of money. ẹ mọ̀ náà kò ń ṣe nìkan ṣáà tá a ti jọ ń ṣe business náà irú nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ rí náà ẹbí Tony náà kò ṣẹlẹ̀ rí ọlọ́nkọ́ mi kí yẹn ṣẹlẹ̀ ní ẹ má bínú dán ẹ wọ́n pé mi náà kì í ṣọmọ bẹ́ẹ̀ ìyàlá jẹ mi ṣe bébì náà ẹ má bínú. That's a promise. Ṣé dán! Bàtò ẹ fún mi láyé má bínú torí ọlọ́run aṣáàtúnṣe dé ìgbàdún wọn. Ṣé o rí pé ojú ọmọdé yìí ṣáná? Gbogbo mi ṣe bẹ́ẹ̀ ojú ẹ̀ kan ṣáná. Mo dẹ̀ tí ń bá sọ ti pẹ́ pé kó tẹ gbogbo mi ṣe jù sí ojú ẹ̀ náà. Ṣé o rí nọ́mbà ẹ̀? ẹ ò dán ẹ má gbé yẹn wá. Wá. Ọbẹ̀ tá yí ẹ ṣe ń kọ́ńplé. Ó ti bá mi sọ fún mi. ẹ wò dán ẹ gbàgbé ẹ ti bá mi sọ mi ò gbà òun gan mọ̀ Tony mọ̀. Tí bá mo tẹ́lú mọ́ pẹ̀lú ọmọdé yìí. Tí mo lo àfàtọ̀ tí ń tó jẹ̀dí díẹ̀ sí i kó má pọ̀ jù ní o ọmọdé yìí. Mi kì í ṣọkùnrin mi kì í ṣe àwọn ẹlẹ́sẹ̀ mẹ́ta ẹsẹ̀ kan ẹsẹ̀ ọ̀gbìn mi ò ń ṣe ìwọ gan mọ̀ náà Tony kí ló ṣe ẹ́ ọmọ ọ̀nà pé lesbian lèmi obìnrin lèmi máa ń ṣe náà kí n fẹ́ fọkùnrin ṣe. Mo ti sọ fún ẹ pé kò tọkùnrin wò wàá mọ̀ tó dùn síbẹ̀ gbogbo nọ́ọ̀sẹ̀ tó ń ṣe lesbi ó ṣì gidi yẹn fún rẹ́ńpírẹ́. Màá dẹ̀ surprise ẹ̀ bó ṣe wà ní. Màá tún surprise ẹ̀ yín náà. Màá tún surprise ẹ̀ ojú yìí ń ṣáná bá mi ṣe o. Mo lè ti torí ẹ̀ lọ lu àfàtọ̀ mi ṣe mú. Ilé fẹ́ lọ lò. Àfàtọ̀. Iná ni abófin náà mí nù. Àbí náà náà àwọn awúlẹ̀ tó ń wá. Òbí tó ti wá ń káyọ̀ mọ́lé tó ń náyàn mọ́lé. Ìwé máa ṣe lèmi wá gbà. Wọ́n fún àwọn àtọ́ àwáyé lọ sọ́jà kan sí i. Ó yá bẹ́ẹ̀. Títí ẹ̀ríṣà méjì náà pẹ̀lú ọ̀gbìn Bájọ́. Tí ibi tó ti ń náyàn mọ́lé ìwé máa ti mú wá gbà. Àlàyé play fún mi ọ̀gbẹ́ni ẹgbà àlàyé.
nígbà tí ojú ń pọ́n ìyá yín tí kò rọ́mọ bí tí wọ́n dùn sọ́tún tán dùn sósì pé kò rọ́mọ bí ìyá yín dẹ̀ fẹ́ lọ́mọ láyé. ló bá gba ọ̀nà ilé aláwo lọ. Bàbá gbọ́mọlà ló bá lọ sọ́dọ̀ pé bàbá ẹ gbà mí mi ìfẹ́ kú láì ní ọmọ láyé. Nígbà tí bàbá máa yẹ fáwò tó yẹ gbogbo ẹ̀wò tó gbé sọ́tún tó gbé sósì, bàbá wa ń sọ fún màmá yín pé ìbejì òun ni Ọlọ́run kọ mọ́ ìyá yín láyé. Tó bá ṣe bí wọ́n bá lọ ṣe máa wọ̀. Tó bá ṣe bí ọmọ náà báyìí ló ṣe máa fàyè sílẹ̀. Kí ló dé tó fi jẹ́ wípé tí a bá bí wọn wọ́n máa kú? Ọmọ tí wọ́n fẹ́ bí yẹn ìbejì alágbára ni wọ́n. Torí ìbejì ni wọ́n kọ mọ́ ìyá yín láti ọ̀nà. Àwọn ìbejì náà dẹ̀rẹ̀ ìbejì ológbùrò ni wọ́n torí ọmọ alágbára ni ìbejì ológbùrò. Tí bàbá yín wá gbọ́ pé tí ìyá yín bá ti bí ìjọ yẹn ni ìyá yín máa kú. Bàbá nírọ́ o. Báwo ni o ṣe máa bímọ? Tí ìyá ṣe máa bímọ sílẹ̀ tí ìyá máa kú. Bàbá yín ò gbà. Bàbá yín sọ fún ìyá yín pé kó lọ ṣẹ́ oyún yẹn. Nígbà tí ìyá yín kọ̀ tó lóun ò ṣẹ́ oyún, bí bàbá yín ṣe sá kúrò lé nìyẹn. Bóyá sá lọ nìyẹn títí dè ní eléyìí. Èmi fún alára mi mò ń ṣàkíyèsí àwọn kankan nígbà tí Kẹ́ni wà nílé kó tó di wípé ó lọ sí ìgboro tó lọ yẹn. Tí àwọn ọ̀rẹ́ Kẹ́ni bá wá Kẹ́ni wá sílé, tí èmi bá wà nínú ilé tí wọ́n bá wà níta pẹ̀lú tó bá ń sọ̀rọ̀, gbogbo tó bá ń sọ gbogbo ẹ̀fọ́ tá mo máa ń gbọ́. Bí Kẹ́ni ṣe wà ní ìgboro tó wà yẹn, tí nǹkan kan bá ṣe níbi bẹ̀ máa mọ̀. Tí ó bá sọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ kan ṣe láàrin òun àtàwọn ọ̀rẹ́, gbogbo ẹ̀ pátápátá mo máa ń gbọ́ tí mo dẹ̀ máa ń mọ̀. Ṣùgbọ́n mo ṣàkíyèsí wípé Kẹ́hìndé ń tiẹ̀ òun kì í mọ̀ kankan ti tiẹ̀. Kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Ṣé wo mọ̀ pé sìgá tí ìkejì ẹ mu òun ló ń lé àwọn spirit kúrò ní ọ̀dọ̀ ẹ̀? Torí kò ń ṣe gbogbo spirit ló máa ń láìkì sìgá. Spirit ò láìkì sìgá. Nítorí ìbejì ló gbùrù nìyí, alágbára ọmọ nìyí. Ṣùgbọ́n tí ẹ bá jọ wà pọ̀, oṣù ayé o, àjẹ́ ayé o, ẹlẹ́bọ ológun o, aláàfáà o, wòlíì o, wọn lè rí yín gbèsè. Ṣé ń bẹ sọ ẹ 150 ti wà lọ́wọ́ mi náà àbí 200k làwọn sọ ìbálẹ̀ 50k lọ́wọ́ ẹ̀ máa dá padà bọ̀. Ìwọ ń dá owó padà, èyí mélòó ló gbà tó dá padà? Mo ń ṣe 50k mo need urgently gan. Anyway, business wo ló fẹ́ fi ṣe? Àmà ìyá ẹ̀ àti ìyá ẹ̀ tẹ́lẹ̀ ní àmà lọ. Jẹ́ má pork nose business ẹ̀ ò tí kàn tí bá ti bẹ̀rẹ̀ business ẹ̀ wàá mọ bó ṣe lọ wàá lè enjoy ẹ̀ gan. Wá gbà owó yẹn, wá gbà láàárọ̀ ọ̀la. Àárọ̀ ọ̀la. Wá gbà tó wà bá mi kó wa. Wá gbà. Ó dẹ̀ wá ń dúró látẹ̀kàn kí ni mo gbé eléyìí náà? You know say we say that they wait for you. I don't like all this kind of level. I bet me you tell this guy park road, Jare. This guy is level pure this one. Don't waste time. Ó ti fẹ́ máa lọ, ẹ má bínú, ẹ̀yin gbọ́dọ̀ má bínú. Ṣé mi lè follow talk àbí náà dáadáa? Wèrè. Torí kan ra arún sí ẹ lórí lò ṣe mọ nǹkan tó ń sọ máa rí. Tani wèrè? Èmi. Ṣé na me be this guy? Ṣé na me dey follow talk àbí this guy wey dey here? Ẹ wo ó ti fẹ́ máa lọ, ṣe bó ti ń lọ. Ní problem ẹ̀ náà. Kí ni ìṣòro ẹ̀? Kí ló ṣe ẹ náà wọ́n bẹ̀ sọ̀rọ̀ òun ga sókè ṣó fẹ́ fò ní? Ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ẹyẹ síbí báyìí ni. Ó tó ń bẹ̀ sọ̀rọ̀ òun ṣapá báyìí. Ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ alákàn sórí ìjókòó. Wọ́n ní kó máa lọ. Kí ló ṣe ẹ náà? Ẹjọ́ eléyìí ni nà tí ò lójú tó fi ń ríran. Ṣé ìrù wọ́ lọ́wọ́ ń sọ ni? Ìwọ báwo? Lady Gaga. Ìyẹn èmi. Ṣé o ti ní? Ṣé o ń gbọ́? Ọkọ ẹ̀mí ṣé o ń gbọ́? Ṣé o fi ti àrẹ gbọ́? Ṣé o ń gbọ́ sìn? Now listen, fẹ́ bèrè ọkọ lọ́wọ́ ẹ̀ kó lè dá mi lómi ṣe ń bèrè lọ́wọ́ ẹ̀ ṣó ti yẹ ẹ̀sìn? O ní láti choose nínú èmi àbí àwọn tó ń wè.
ọ̀rọ̀ ló gbọ́ yẹn. Ṣó ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ó ní kó make choice ẹ̀. And you have to think twice. Make your choice. Má jẹ́ n choose kò lè favour ẹ̀ má máa rí ẹ láàrin. Guys back well. Ọpẹ́ mi. Later. Ṣé àwọn olùkọ́ tó ń tẹ̀lé wèrè àwọn aṣẹ́wó tó ń tẹ̀lé kiri ni wọ́n dín wèrè? Àwọn olùkọ́ tó ń tẹ̀lé ni. Àwọn tó ti wú tẹ́lá wọn ti bàjẹ́ ló ń tẹ̀lé kiri. Ẹ jọ̀ọ́ à ń bèrè ìrìnàjò. Ok, mo ń bọ̀ ní jẹ́ kí n máa ní fún. Yọ́mọ̀, àwọn ladies kan náà ń bẹ̀rẹ̀ níbi rẹ̀. Wọ́n náà ń bọ̀. All right. Okay. Ọ̀rọ̀ láìpẹ́. Báwo ni? Látọ̀dọ̀ Tony àbí? Yes, ma. Tony mọ̀. Ṣé rí mo láìpẹ́ kan tí mo rí? Wọ́n bọ́sẹ̀ ìgbà iná. John jẹ́ kí n mọ̀. Oh my God. Just the way I want it. Nǹkan tí máa ń láìkí Tony sí nìyẹn. Ó mọ nǹkan tí mo fẹ́, ó mọ nǹkan tí mi ò fẹ́. Ṣé Tony ti ṣàlàyé fún yín? Ẹ tún lọ. Ṣé bí àwọn àgbẹ̀ ṣe wáyé? Àti steady. In fact, ẹ máa gbádùn àjì. Àwa tilé ni. Gbogbo nǹkan la gbé wá fi pàdé. Lóòótọ́, ṣẹlẹ̀ jẹ́ kí mi sọ fún yín. Èmi ìyálájé, mo lẹ́nu dé anywhere. Ṣé ní ìgbà tí màá ṣe fún yín sìn? Tẹ́ bá ṣọmọ jẹ́jẹ́, tẹ́ ṣe mí bí mo ṣe fẹ́, tẹ́ jẹ́ kí n feel tó wà ń bẹ̀, tẹ́ ṣe nǹkan tí mo fẹ́ fún mi. Màá tọ́jú yín. Bọ́yá kí n sọ fún yín o. Ṣẹ́rẹ́ mi, èmi sọ lórí gan. Àti lórí mi máa ń yí gan. Nǹkan tèmi wọn kì í bá mi jẹ o. Mama. Ẹ gbọ́ abẹ́ dáhùn. Mama. Ẹ máa Àwa gan àgéṣe lójú kòkòrò. Bá ṣe gbé wá fún yín ẹ máa gbádùn ara. Ẹ má bọ̀ ẹ̀yìn bá ṣàpè kó gbogbo ẹ̀ wọlé àwa máa máa gbé. Tony ti ṣàlàyé gbogbo ẹ̀ fún. Ṣanko. Lé ọmọ yóò bá a dò. No, súnmọ́ mi. Wọ́n náà ní nǹkan bẹ̀ yẹn. My God. Kò sí wàhálà. Ọmọ nǹkan tí wọ́n máa ṣe fún mi. Ìsàlẹ̀ ni wọ́n máa bá mi mú torí máa ń láì kíkan ńlá mi gan. Lílá yẹn máa ń wọnú egungun mi. Bébì mi, ìwà mú òkè. Ṣé orí gbogbo fídà tó wà láyà mi? Ó mọ̀ wọ́n ṣe máa ń ṣe àwọn ẹ̀ ló fi máa la. Ó mọ̀ nǹkan tí mò ń sọ náà. Let's go there. Ṣáńkó mi. Ẹ má yẹ kí n sọ̀rọ̀ jù. Ìwọ nìṣó níwájú. Jẹ́ kí n máa wọ̀ nǹkan tó wà ń bẹ̀. Baby mi, my angel. Oh my God, you're so clean. Ìyá àpò náà tẹ̀lé. Mo ń bọ̀. Ó ga gan. Ó ga, mo ti rí ẹ̀. Ó lè pa mí nà. Wow! Ọmọ mi tó ṣọ nìṣó níbẹ̀. That's
ẹ̀yin guys ṣe máa dùn ṣe nípa iye yín ti bàjẹ́ ṣe nípa ẹ̀ lójú ti kankan ẹ̀yin big guys nígboro ẹ bọ́ ọmọ ilẹ̀ ṣe dì wọ́n pa yín wọ́n gba gbowó lọ́wọ́ yín ẹ̀dùn bá wọn ṣe competition nílé you dey mad ni you dey grace ni amen you dey mad ni oh my god now mo ṣẹ̀ṣẹ̀ rí ni mo ṣẹ̀ṣẹ̀ rí sí pé ẹ̀yin guys yìí ẹ ṣe ń bá ṣe business ẹ bá àwọn ọmọ ilẹ̀ ṣe deal ẹ bá wọn ṣe deal wọ́n dẹ̀ mú yín ẹ̀dùn bá wọn ṣe competition nílé yẹn ṣe ayé yín fẹ́ bàjẹ́ náà bolórí ẹ fi ìpè bóyá I don't know what I'm doing ni tí mo fi sọ yín ká fọ́ gbọ́ everything amen ṣé o mọ̀ pé mo ti sọ fún ẹ pé anytime tó bá ti róbìnrin kó máa kọ́ṣọ́ náà rẹ̀ o róbìnrin o wà ń bá wọn jó o ti ló ń pọ̀ jáde o ń bá wọn jó o ń pariwo o ń ṣe gbogbo ẹ̀ ṣé nǹkan tó yẹ kó máa ṣe nìyẹn lẹ́yìn tẹ lose business tó yẹ kí kẹ wá sad kẹ dá gbogbo bẹ̀rù kẹ dá gbogbo club kọ́ mọ̀ pé kókó ṣẹlẹ̀ ọ̀fọ̀ ṣẹ̀ wọ́n. mo ń sọ̀rọ̀ ìwọ̀n fa sìgá mo ń sọ̀rọ̀ òun fi mí smoke dúró ọjọ́ wo ni gbogbo àrífín yẹn bẹ̀rẹ̀ ọjọ́ wo ni gbogbo yẹn bẹ̀rẹ̀ sí èmi ìjọ ẹ lójúmọ́ àbí okay I can understand
We'll get it right, bye. We'll get it. Tomorrow will be the next week Tuesday. See about get 30 million and I mean complete. Then consider yourself dead. What's so? Are you mad? You replace me? Oh my, the business is there. Tomorrow lose over. The mad. Never in your life. Tomorrow is tomorrow power person. What bad sorrow more? We need to calm down. Anyway. Baby, hold on now. Báwo ni? Ṣé o wà okay? Mi tẹ̀lé láti ẹ̀jẹ̀ mo rí pé you are looking shiny. Mo ti rí pé ọmọ mi ń tọ́jú ẹ̀. Ẹ bá ṣe kẹ́mi lọ jókòó. Ẹ̀yin lẹ mọ̀. Mọ́mí ibo lẹ ń lọ tí ẹ múra báyìí. Tọ́lání, mọ́mí lọ sí Dubai lẹ́nu. Even kó tó di pé wọ́n lọ mo ní kọ́ńtrà láti wá ṣe àìsàn ìjọ òsì kan tó máa lọ. Okay. Àwọn ilé tó pé nǹkan. Ó wà nílé. Kenny, Ọpẹ́. Yes. Ẹ̀yin sweet sister. Mommy. Ẹ ṣe àpéjọ mẹ́ta. Ẹ máa look nice. Ọlá yín náà ni. Hey, mommy. Ṣé máa jà? Wow, okay. Ẹ̀rẹ̀ tí mọ́mí nǹkan. Kẹ́rin yín kọ. Ṣèyí ó jáde. No, ó kàn ṣe jáde. Mọ́mí, tí o bá ń ṣe pé torí pé ilẹ̀ bí ọkọ mi ni. Mi bá ní pé kẹ́ má snatch ọkọ mọ́ mi lọ́wọ́ torí ẹ ti fáyín jù. Mo mọ̀ pé ìwọ fẹ́ snatch lọ́wọ́ mi. Ọkọ tèmi lélẹ́yìn náà. Àbí o mọ̀ anyway mú fún ẹ fẹ́ mo yọ̀dá. Àbí ẹ. Ẹ ṣe máa. Okay, mọ́mí kí lẹ máa rábọ̀ báyìí o. Ó ti jẹ́ kí n sọ̀rọ̀. Ṣé wọn pé last time tí mo travel yẹn, ó ní àwọn kan tí mo rà á fún yín. Ṣé orí èlé tí mo ń lọ lọ́tẹ̀ mo ti fojú bí àwọn kankan tí mo máa rà. Lélẹ̀ tí mo ń lọ, pákéjì ọ̀tọ̀ lélẹ̀, mo máa pákéjì ẹ̀ fún yín. Ṣé wá rí ìkẹrin tí ò sí ní ẹ bá mi sọ fún o wípé mo máa mú títí ẹ̀ náà wá sí láti lé. Ṣé rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń direct ọ̀rọ̀ yín yẹn? Ìgbìn ẹ̀dẹ̀ ń direct ẹ̀ sí. Tọ́lání dẹ̀ ń já mi lé kan náà wípé at least promise òun ní nǹkan tẹ́ máa rà fún. Ìyàwó mi, ṣorí títí ẹ̀ ọ̀tọ̀ lọ́rùn lọ́dọ̀ tèmi. Ṣorí pákéjì tí special. Má jẹ́ kán gbọ́. Èmi tiẹ̀ ní bàtà kan tí mo fẹ́ kẹ́ bá mi rà bọ̀ máa sẹ́ndẹ̀ sí lórí bíbí. Ṣé wàá rí mọ́mí separate ní tèmi o pákéjì tó yàtọ̀. Mo ní pákéjì fún. All right, ma. Ẹni tí máa gbé yín lọ torí flight yín. Okay, ma. Ẹ má jà o. Okay, bye. All right, ma. Baby má pè kó tó padà o. Má wojú ọmọ kọ̀ọ̀kan. All right, tó dàbọ̀ ma. Ìgbà mi ò sì kò tí ì jẹ́ kí n mọ̀ pé mo ní yàrá ilé àti ohun tí mo ṣe máa ń wo mọ́mì ó máa ń dàbí kan jẹ́ mọ́mì mi ní. No, ìyá yẹn ó ti tọ́jú wa jù á. She's very very nice. As in wọ́n try gan, mo like wọn gan. Bó tẹ̀ ṣe ń tọ́jú wa lọ́wọ́ máa bá wa san wọ́n lẹ́sàn-án rẹ̀. Have you forgotten I'm a crime master? Àwọn girls jáde business wa. Comrade Justin has so many enemies all over the continent of Africa. He's a ghost. Okay? Tẹ́ bá ṣe business. Tẹ́tí agree tán. Ẹ má gba nọ́mbà ẹ̀. Ẹ má fún ní tiyín. Ẹ má gba kankan lọ́wọ́ ẹ̀ rárá. This man is dangerous. How? In fact,
tó bá fún yín lówó ẹ má gbà. ọtí bá tó mọ́tò yẹn kí ló dé tó ṣe fúnra ẹ̀ ṣe business pẹ̀lú ẹ̀. tí bá tẹ̀ ń ṣe business on the field kí lẹ́yìn fẹ́ máa ṣe èèyàn kì í ní ọkọ lẹ́kọ̀ọ́ fọwọ́ kó mi you girls are gonna be useless. ọmọ ọlọ́mọ ló wá ṣe rán níṣẹ́ dé tòrótòró. Don't get it twisted, girl. Kò ṣiṣẹ́ dé tòrótòró. Iṣẹ́ àlọ́ rámírámí kí kankan ní má padà wá. Nǹkan tó bá mú ní kálukú ni kò ṣọlọ, kò dẹ̀ ṣọlọ. Òrìṣà ìbejì ló ń tì mí lẹ́yìn o. Nǹkan tó bá mú ní kálukú lóhun kó lè jẹ tẹ́lẹ̀ o. Nǹkan tó bá mú ní kálukú ló lè sìn lọ, ló lè sìn lọ. Right? Now, máa fún yín ní fóònù kan tẹ́ máa fi bá sọ̀rọ̀. This is the phone. Tẹ́ bá bá sọ̀rọ̀ tán, destroy this phone immediately. But tá bá destroy phone yẹn, kí ló fẹ́ ṣẹlẹ̀? Ó máa trace yín wá sí anywhere tẹ́ bá wà. And that's dangerous. I wish you guys all the best. Don't dress up. Okay. Ẹ̀yin tẹ́ ò jẹ́ ṣe kí a kalẹ̀ tètè bọ́ sọ́nà o. Ṣé ti gbọ́? Kí ni Kenny! Ṣèyí! Ọpẹ́! Èwo nínú yín ló gba fóònù yìí? Èwo ló gba fóònù yìí ní? Pẹ̀lú tí Tony ṣe wọ́n wa sọ wípé ó dìgbà tá a bá fẹ́ lo fóònù yìí ká tó tàn. And immediately tá a bá ti lò tán, ká make sure pa destroy ẹ̀. Bóyá Tony ló tàn kó tó lọ. Tony wo ìgbà tí mo wá bíbá ilé ẹ̀kan bí Tony ṣe lọ tán. Ewu ló wà tó ń yín báyìí. Kẹ́nìkan gbénu yín. No, ẹni tó mú suggestion wa náà ni kó gbé. Dàbẹ̀ ọ̀yá gbé. Kenny, ìwọ ló ṣàgbéjì tẹ̀lé lẹ́yìn náà, ìwọ gbé náà. Ṣèbó ṣàgbéjì tẹ̀lé ẹ gbé. Gbé ò ṣàgbéjì. Tó ṣàgbéjì. Hello. Ẹjọ́ ta ni mò ń bá sọ̀rọ̀? Kí ló sọ? Ẹni tó gbé kàn yẹn ló wà ní ìta ẹ̀yìn. Irọ́ ni. Báwo ni mo bí? Bóyá lọ sílẹ̀kùn. Má ṣe lọ sílẹ̀kùn. Èmi náà ti mú big phone, èmi náà ti tún lọ sílẹ̀kùn. Ṣàbíjì tẹ̀lé ẹlẹ́yìn náà. Ẹgbẹ́ ní sùúrù jáde jẹ́ ká wú ọ̀wọ́ la máa ṣe. Tọ́lá ní try láti sílẹ̀. Sèmi ní kí n forí la kó irọ́ ikú kẹ̀. Àlejò ló wá wá tù. A ní bísítọ̀ ni ó lè jẹ́ ọkọ ẹ̀ o. Ṣé ò yọ ọ̀nà? Ọ̀pọ̀ olórí ikú ẹ̀. Ṣé ò lè? Kọ́ra sí kó wá síbi lẹ́yìn káfẹ́ ẹ̀wò bóyá tó bá mú nǹkan dání. Èmi ni Comrade Jackson. Well, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Fóònù tẹni tó ń rìn lẹ́ẹ̀kan yẹn. Èmi ni mo mú fún Tony
ń gbé kó mu fún àwọn tí mo fẹ́ bá ṣe business. Èmi ni mo tan fóònù yẹn láti ibi tí mo ti ń bọ̀. Now, inú mi dùn pé mo ti mọ ọ̀dọ̀ yẹn tí mo fẹ́ bá ṣe business. Anybody nínú yín tó bá mess around the bush, I will send you to your early grave. Hey. Now, straight to business. Kí la máa ṣe báyìí? Dúró jẹ́ yóò bá gbọ́dọ̀ gbọ́ pé ọkọ̀ bá ìṣẹ̀lẹ̀ nínú ilé wọn. Èmi mo fà á bọ́lá ní. Hey, nobody's fault. So, Hey girls. Look, listen well. Nobody must know about this. Okay? Hey, shut up! See, the battery money 20 million naira. I'm gonna share equally. Okay? After all, I'm a job alone. I'm allowed money because he's a criminal. So you girls, pay my share into my account. All right? You're good girls. Ó yẹ ẹ máa bọ̀ ẹ wá gbé. Àjọ lè gbé ní ilé ìgbé ni. Ẹ̀yin ẹ̀ sì jù mí lọ́nà ẹ wá gbé ayé gbé. Ìyá náà yìí ní wait ni. Ẹ gbé. Kí ni outcome bí àwa pẹ̀lú kọ́lé ìdájà ṣe? Sure. Èmi àtẹ́mọ̀ yìí pé ọmọ ìdájà ṣe kò ní sẹ́yìn. Ọ̀tá yìí náà mọ̀ pé comrade ẹ̀ sọ̀rọ̀ kò ṣe àwọn nǹkan. Tẹ̀sẹ̀ ká fi ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan lónìí. Àfẹ́kù wà kí ẹ kú pẹ̀lú àwọn tẹ̀sí. Mo fẹ́ kó wà very very careful pẹ̀lú àwọn tẹ̀sí. Kọ́kọ́ sọ fún mi pé there is something wrong pẹ̀lú àwọn tẹ̀sí. But mi ò lè sọ pé pàtó nǹkan tó wrong. But kò sí nǹkan kan náà. Tóní, mo ṣọ́ ẹgbẹ́ kò sí nǹkan. Iṣẹ́ báwo ni? Mo fẹ́ kó wà very 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 careful. Eléyìí tí o ti rówó jẹun kánú yìí olóńfẹ́ fẹ́ yìí. Don. Hey, don't beat me. Tani dán yín? Tani dán yín? Níbo ni Tóní wà? Ẹ ti pa? Ẹ sọ̀rọ̀ ẹ ti pa? Come here. A fi ìbọn fọ́ orí yín dà. Ẹ kúnlẹ̀ síbẹ̀. Má try láti sọ anything. Ó dàbí ẹni pé ẹ mọ̀ mí. Ẹ wojú mi dáadáa. I'm done Akínwálé. Àtìgbà tí Tóní ti ń bá yín rìn, mo ti mọ̀ pé ó ti ṣe ọmọ kó. Tó bá tún sọ̀rọ̀, màá fìbọn fọ́ orí ẹ̀ dànù. O fẹ́ sọ̀rọ̀? Tó bá sọ̀rọ̀, màá fìbọn fọ́ orí gbogbo yín dànù. Hey, look here. Bí ṣe ń gbórí sókè, ó dàbí ìwọ ló pa Tóní. Mi ò lè pa Tóní. Gbogbo wa la love Tóní à lè pa. Ìwọ ló pa. I love Tóní gan. Stop it. Kí ló ní láti sọ?
tó bá sọ ọ̀rọ̀ tí n bá yìnbọn yìí á forí ẹ̀. ṣé mọ̀ pé gbogbo ìrìnkìrìn tẹ̀ ń rìn gbogbo owó tẹ̀ ń gbà gbogbo ẹ̀ ni mò ń gbọ́. bọ̀ mo wá mọ̀ kankan dájú ipẹ̀ yìí lẹ pa. Don't even try it. Don't even try to tell me. Ipẹ̀ ìkọlẹ̀ pa. Tẹ́ bá sọ bẹ́ẹ̀, màá pa gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan and kí n jẹ́wọ́ fún yín. Gbogbo yín lẹ máa kú o. O láìkí kú ni. Gbogbo yín lẹ máa kú. Ṣé rí nílùú yìí? Tí gómìnà bá fẹ́ ṣe nǹkan, tí bá ní kò ṣeé ṣe ni o. Tẹ́ni tó bá lóyún nílùú yìí, tí bá ní kò ní bí kò ní bí. Tí bá sọ pé àwọn aráàlú yóò ní gbatẹ́gùn wípé mi ò fẹ́ kán mí wọn ò ní mí bí jẹ́ ṣe wá ń wo gbogbo yín ẹ̀ ní mí o ẹ máa kú ni o ẹ mọ nǹkan tẹ máa ṣe ń sìn mo fẹ́ kẹ́ kọ orúkọ yín kẹ́ sọ ẹni tó máa kọ́kọ́ kú ní ẹ̀yìn mẹ́rẹ̀ẹ̀rin because tí bá bá padà wá máa pa gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan mo sọ pé mi ò fẹ́ máa gbariwo mọ́ tí bá tún gbọ́ ó ti rí ó tutù àbí gbogbo yín lẹ máa kú lẹ́yọ kọ̀ọ̀kan èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ikú ti wọlé tán yìí ẹgbẹ́ ọ̀bẹ dáhùn. mo fún mi pé mo dáràn ní èèwọ̀ o èèwọ̀ ẹni sùn ẹni tó lè ti kú tó lè ti kú kí ló lè pàtó ní ẹ̀mẹ́lẹ́ tó dẹ́rù bà mí jù ó ní pé gbogbo wa la máa kú lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan tẹ̀lé tó ti kú o. kí la máa ṣe báyìí kí la máa ṣe. ẹ̀rù mi ẹ̀ kú. Mọ̀ wípé ó dùn mí, ọmọ kò dùn mí náà. But ẹni tó bá sọ wípé kò dùn wá, kó náà má bẹ̀rẹ̀ kó fi gùn rẹ̀, á mọ̀ bọ́rọ̀ ìṣe dùn wá. Àdúgbò lọ mú ìka kó lọ fi sínú náà, á mọ̀ pé ìkú ṣe ó dùn gbogbo wa pátápátá. Kẹ́ni, èmi mọ̀ pé ògiri òsì ló ṣe mí. Ó ti tó. Ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fún ni o because ikú ṣe yìí kò ń ṣojú lásán o kí ọkọ kú just like that kókó sùn kò jí àbí bá I don't even understand. Àjẹkẹ́ lánàá ọmọ kú lẹ́nu ká ní ọmọ bàjẹ́ àná ló pọ̀ mọ́ jẹ́ iṣẹ́ ìlú òwò ni. Kí ni mínì nǹkan tó sọ yẹn? Don wá threatening wa lánàá Ṣèyí dẹ́kun mysteriously ìwọ náà figure out ro same way tí Ṣèyí fi kú same way náà ni Tony fi kú lè fi ẹ o. Kò sí wàhálà wọn ní kò pọ̀ tá ẹ̀ kó lè rí ilé ayé gbé. Yes, kill your enemy so you will live. Street judgment. Yes, I'm clear. Let's go there. Ẹ pa wèrè ní àwọn oúnjẹ. Babes. Báwo ni bàbá yìí ti lọ ṣá o? Bàbá ṣáà so.
Babe, John tún ti kú. Bẹ́ẹ̀ babe ṣe ní sùúrù tí John bá kú ta ló tún wá ń pa wá. Jam question ló béèrè lọ́wọ́ mi yẹn tí mi ò lè fún ẹ lánsà. Bí àkàdé lọ bí Google. At this point, yeah, I'm scared. Everybody's dying, man. Shay, Tony, Dawn. Hey babe, ṣé àwọn kan tó ṣẹlẹ̀? Káwọn ọlọ́pàá tó dé báyìí. Carry out now. Take care. Okay. ènìyàn ènìyàn bí ọ̀yàn. Ẹni tó ń yọ sí wọn yìí wọ́n kọ́ ló pa wọ́n o. Ẹni tí ó ń pa wọ́n obìnrin ni obìnrin tí ó rágàbò wọn ní orí òun ló ń pa wọ́n. Kí wọ́n yẹra wọn wò kí wọ́n fura bí ìfúra mi. Obìnrin tí ó rágàbò wọn lórí òun ni ó pa wọ́n.
For real? Àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé, àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé. Those guys. Sati. Sati. Ẹni tẹ́ ní kí wáyé lọ pọ̀ àná. Ìwọ ni. Ẹ máa bọ̀. Àárí aṣọ ta ní kó wá tẹ̀ fún kánífà wa. Ṣé òun kúnlẹ̀ àwọn ọmọ disturb ni? Mo ṣe mistake fọmọ kan lóyún sọmọ yẹn ṣe bímọ. Owó yẹn mo ná lọ hospital. Mo dẹ̀ bí n pé tá a bá ṣèkó mọ tán. Bàjẹ́ àwọn àfi ṣètò ọjọ́ mẹ́jọ. Owó yẹn máa return àti gbogbo aṣọ yẹn gbogbo yẹn máa ready so kò sí problem. Ó máa pé. Imagine máa gbọ́ ìyàwó ẹ lóyún wà á ṣe kinní kan. Kí ni tí wọ́n tó ń sọ yìí náà? Ṣé mo ti jẹ́ kó yí ẹ bí sinmi kò ṣe wà yẹn kò lè gbé ọ̀nà bọ̀ ó lè pààyàn. Wà mo tẹ́bẹ̀ ló pe wa tàbí mo ṣàṣò. Ṣáwa náà ń tọ́ sọ fún ni àwa ló bá ń sọ fún ni. Àbò nípa gbé àbọ̀dà ni òfin ọkọ̀ lóyún ẹ̀kọ́ bímọ yẹn kan ṣe kí ló kàn wá. Àwa la ní kó máa tìbọ̀ kó máa yọ ni. Ọ̀gbẹ́ni sọ mí o. Òbí bá tí o bá ṣe ìkómọ tán tí o bá rí aṣọ wa print àbí kó ló dá padà fún wa wọ́n láti máa bẹ epo nítorí pé èmi ni àwọn aládùúgbò máa disturb fún carnival pé àwọn ò rí tíṣẹ́ẹ̀tì àwọn abúgbò iná máa disturb ni kọ́ máa fà àbí kọ́ máa disturb nílé mi àbí Ọlọ́run á jẹ́ kí o ṣe tán kí o má rí owó dá padà àbí kó má rí aṣọ wa print fún wa nǹkan tó máa bẹ́ẹ̀ fà. Confirm ẹgbẹ́ máa bínú ó máa ready mo promise you máa ready máa bínú ẹ̀kọ́. Ìwọ báwo ni pẹ̀lú àwọn entertainment stuff. Robotic technique in ten ṣe understand Tìlábẹ́ẹ̀dọ̀ máa ṣe MC ṣẹ́yìn mo ti fún Fẹ́mi Adébáyọ̀ ní IV mo ti fún Ọdún mo ti fún Jaiye Kuti ṣẹ́yìn Olúwalé Samson Adébáyọ̀ ń bọ̀ Lateef Báyọ̀ wà Abíọ́dún Fẹ́mi Afájúgbà Simon Google náà ti máa yọjú oyè gbogbo ẹ̀ ti set. That's nice. Ó wà okay. But báwo ni pẹ̀lú àwọn security. Ṣe rí ìmúgbèkà lu àwọn OPC. Àwọn ìtẹ́yìn náà bá wò ìkànnì wọn náà lélẹ̀ ọ̀nà máa ń ní gúnṣìn gan orí wọn máa ń gbálẹ̀ gan ṣó yẹn so tó bá ti nà wọ́n lálùwọ́ àlùdú àlùbẹ̀ ṣó yẹn so wọ́n máa mọ bọ́yẹ wọn máa compose ara wọn lè máa bẹ́ẹ̀ jù wọn dẹ̀ ní máa ga jù ṣó yẹn. Mi ò fẹ́ àwọn OPC tó pé yẹn àwọn OP mẹ́sà ni mo fẹ́ àbí àwọn mopo because time ti máa ṣe anybody níbi báyìí ṣé o pé mi náà máa mú so mo dẹ̀ bí pé àwọn yẹn wọ́n lè ṣiṣẹ́ wọn wọ́n capable láti jẹ́ irú anybody pẹ̀lú bọ́ lọ́wọ́. Are you getting me? So mi ò fẹ́ ẹni tó yẹ pé ó lè fi wá stay mi o. O ti gbọ́ nǹkan tó ń sọ fún ẹ. Ìyẹn wà òkè bẹ́ẹ̀. Tó bá ti jẹ́ pé tí mo kó náà ni kò sí wàhálà. Màá náà èèyàn kan ti máa lọ bá ṣe understand tó máa bá kó àwọn mọ̀pó wọlé tó bá ti set wọn á dẹ́ fẹ́ gbọ́. Sati. Ẹ̀gbọ́n. Sati. Sati. Àlàyé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹ̀gbọ́n. Sati. Lọ ìwé mi láìkẹ́. O abẹ́ mi mi ti lọ tèmi yẹn ó ní. Kẹ́hìndé dìde ibi tó wà yẹn ń bọ̀ nítorí pé pánsá ò fura pánsá já síná ajá ò fura ajá jìn onílé tí ò bá fura báyìí ó lè ló máa ń kó lọ Kẹ́ni dìde nísìnyí kókó níbi tó wà yẹn. Mopo. Lọ ṣá.
Kẹ́hìndé. Kẹ́hìndé. Táyé, inú ọkàn mi mo ti ń bẹ pé ẹ̀ ń pè mí, báwo lè ṣe máa ṣe? Mi ò gbóhùn ẹ̀ rárá, mo kàn gbọ́ àṣẹ nínú ọkàn mi. I do it again. What? Nǹkan tó ṣẹlẹ̀. Èmi náà máa ń try láti ṣe bẹ́ẹ̀ mi ò kí lè ṣe. Sọ fún mi bó ṣe máa ń ṣe. Sherry, o máa ń fi ojú underrate agbára òrìṣà ìbejì lóbùrò. Tó bá yẹ pé ò kí ń ṣe bẹ́ẹ̀ ni, a máa rí àwọn nǹkan tí mò ń ṣe, wà máa rí ṣe. Èmi ò rí nǹkan kan. O fẹ́ ṣe àbí? Wàá ronú pa nǹkan tó wà lọ́kàn ẹ̀ àbí nǹkan tó fẹ́ ṣe. Wàá ronú pẹ̀, wàá fi mind ẹ síbẹ̀, then wàá rí ṣe. Okay, ọmọ kan, jẹ́ kí n try ẹ̀. Mi ò rí nǹkan kan jàre, mi ò rí nǹkan kan. Kenny, you know what? Hold. Wàá ronú lọ sí ilé, kó rolé lọ, kó bó ṣe fi lé sí, then nǹkan tó bá rí kó sọ fún mi. Yeah, let's try it. Okay. Kí ló rí? Tọ́lání wà ní trouble. Tọ́lání is in danger. Lọ́sílẹ̀! Ó lọ jábọ̀. Ó jábọ̀ bẹ́ẹ̀ tí ò lókùn lọ́rùn. Kí ni? Mọ́mì. Ó dáyẹ̀ mọ́lẹ̀ ni. Orí ẹ̀ burú ni. Ó pe mọ́mì. Dúró jàre. Tó bá tún jákọ́ ọmọ mi máa ń yàgò ẹ̀bẹ̀ yẹn wọ́n jí ọtí. Ẹni tí mo rí ní ojú ara mi tó tún fẹ́ ṣe é ní ká ni o. Mo rí inú club. Mo lọ rí. Mo rí inú club. Yìí gánmọ lọ́gánmọ oríire wọ́n jí ọtí yìí. Wọ́n láìsí ẹ̀ sílẹ̀ kó listen to me very well. Ṣé o jẹ́ wọ́n mọ dúró jayé mi? Ó dẹ̀ mọ̀ wípé kò ní iwájú. Ó dẹ̀ mọ̀ pé kò ní lẹ́yìn. Ṣé o mọ̀ túmọ̀ dúró jayé ṣé ọmọ Yorùbá ni ẹ́? Ẹlẹ́nu kúkúrú ni o. Bẹ́ẹ̀ ni ọdún méje ni mo dẹ̀ fi ń ṣe ìràpadà fún. Ìràpadà tí mo dẹ̀ ń ṣe fún èèyàn méje mo fi ń ṣe ìràpadà fún ọmọ mi lọ́dún méje. Mọ́mì. Gbọ́rú ẹ̀rì kò tí ṣẹlẹ̀ iṣẹ́ wá rí iṣẹ́ títí ló wá kàn báyìí lọ́dún yìí ṣé wá rí wọ́n ṣe o ti wá ṣìrìn bẹ́ẹ̀ ni kò tẹ̀ sáyè fún ẹ̀gọ́ láti ẹ̀sìn kúrò ń bíbà ẹ̀yìn ti ṣùrí ẹ ti náà fẹsẹ̀ sí ẹ kàn ń gbọ̀n lásán ni ẹ lè yí ẹsẹ̀ bí tẹ̀wá yẹn tó bá bí àyíká ẹ̀yẹ kọjá bí tẹ̀wá yẹn. Àmọ́ mi àṣẹ ilé pọ́wọ́ ẹ̀yẹ ṣé wá tú. Orí ìdàrú ni. Ṣé ẹ̀mí lè yẹ kó àbí? Ẹ ń gbélé ọ̀fẹ́, ẹ ń jẹun ọ̀fẹ́, ẹ ń múra ọ̀fẹ́, inú yín dùn àbí? Ọlọ́run ọ̀fẹ́. I love you. Tọ́lání kò lè yé yín. Ìfẹ́ mẹ́rin Tọ́lání ìfẹ́ orí àwọn lásìlásì. Orí àwọn kẹ̀dẹ̀rẹ́ tó bá wù mí máa tú dànù, ó wù mí lé ní ẹ̀kí tú dànù nìyẹn. Yes, orí ti kú ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Ọ̀yà
Inú ọjọ́ mi o! Tani máa pè? Tani máa pè? Ó ti kú. Go marry you, Dúró now. Dúró, I love you. I love you now. Come and marry me, Dúró. What did you take? Come and marry me, come and marry me now. Jíjẹ́ o, máa bàbá sọjá kó wá fẹ́ mi sìn. Mo lè máa pé good luck kó wá marry mi. Kí ló wà bẹ́ẹ̀ ṣé bí mo máa jó ni? Màá dé lọ marry Màndé.